tí Yorùbá bá sọ fún wí pé ààyè gba tápà ó kọ́lé gùnù, ẹ wo fídíò ọmọ Fúlàní yìí, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ Yorùbá ẹ̀ dáadáa, ẹ gbọ́ dáadáa o. àǹtí ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Sunday gbó sọ. Sunday sọ pé ọwọ́ wa ní òun halẹ̀ àrètí rẹ̀ títí àjọ. Sunday lọ sọ ààrẹ o. Sunday àgọ́ ni ọ́ wò, àgọ́ tó fi gọ̀gọ̀ kọ́rùn ni ọ́, àgbà àyà burúkú ni ọ́. Tí wọ́n bá bí ọ dáadáa má pẹ́yìn dáwó bá ń ta ara ní ọmọ àgbà níjọ́ tó dé ìgbẹ́dẹ́ ta ló tún kí ọ kàlà síbọ̀ ọmọ náà bá ní tó dé bẹ́ẹ̀. Àwa ti dúpẹ́ fọlọ́run, àwa ti dúpẹ́ fọlọ́run. Àwọn bàbá ní àwọn yìí sólè, kò sólè rárá ní báyìí. Tọ́ ọba tí wọ́n máa ń tọ́ ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́, tọ́ ọba dúró pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí wàhálà. Tí bá ní Sardauna bá ní àwa ti dúpẹ́ wàláhì àmì ọ̀nà dáadáa. Ibi tá a wà níbi àwa ń dúpẹ́ lọ́dọ̀ wọn dáadáa. Torí wọn bá ní lọ́wọ́ dáadáa, wọn bá ní dúró dáadáa. Gbogbo ẹni ọba dé bá ní yọ ṣàdúrà fún wa. Tí wọn wá ń wo ẹnu gbòǹgbò lọ́hùn pé ìwọ ó ṣe kíní ó ṣe kí. Ìyálà ìyá rẹ, ìyálà ìyá bàbá rẹ tó bá ti padà tó ọba tó ń dé bá ní ìyálà ìyá bàbá rẹ. Tó bá máa pé kóró pọ́n méjì lówó ní òdí lórí méjì máa bọ̀ wá wò. Tó bá sì ti padà ọ̀wá kóró pọ̀ ẹ̀ ọ̀kan náà lóní. Tó bá jẹ́ kó ti pé méjì tó ń gbọ́ tí kóró pọ́n rẹ mì lábẹ́ rẹ tó ń bá rìn máa bọ̀ wá má padà. Tó bá sì máa kó òní wá ẹ̀ ọ̀kan náà lóní. Kò tiẹ̀ lágbára gan. Kí n sí kìí. Ọmọ àkẹ olórí burúkú aláìníròònù àgọ́ burúkú ọ̀dà máa bọ̀ á bíbọ̀ sọ pé makalíìkì ni ọ́ ọba bá a tún bá nísì ìwà makalíìkì ọba bá ní olóráyè tí ó lọ jẹ́ nìkan gbé ọba bá ní Sunday ò ní sórí ire o kí nǹkan tó fẹnu rẹ̀ yìí sọ ò ní sórí ire. Ọ̀sọ̀ ipá àwọn èèyàn tí wọ́n jí gbé ní bá ní wọ́n kó wọn wá. Sunday gbogbo àgbákò ìpè téèyàn bá fẹ́ lórí rẹ̀ yóò mú ọ̀rọ̀. Àdúrà ni àwọn èèyàn kí kálukú ọgbọ̀n wò ó sọ wípé gbani ni wọ́n kó àwọn Yorùbá. Táwọn Yorùbá bá ní àwọn sọ fún wọn pé àwọn ti gbọ́ pé ní gbani ni wọ́n kó wọn wá àdúgbò. Àbí ta ló sọ bẹ́ẹ̀ fún ọ̀gbìn? Ọtún wọn pè dáadáa kò gbọ́ kò sólè ní báni àwọn ará báni ìsòlè àmọ́ ọ̀rọ̀ ọba báni tó ń sọ nìtọ́ ọba padà sẹ́yìn rẹ̀ ọkà àbùkù rẹ̀ gẹ́dẹ́. Sardauna ti sídi ọ̀rọ̀ wọn tó ń sọ ní padà jẹ́jẹ́ o. Wọ́n ti ju ẹgbẹ́ bàbá rẹ̀ bàbá ńlá bàbá rẹ̀ tó bí ọ̀gá wọn ti kọjá rẹ̀. Òkúta nù mí làwọn jẹ́ òkúta tí òun wọn parí. Gbogbo àwọn èèyàn tí wọ́n wo fídíò yìí ẹ dákun mo ti bẹ̀. Ṣé rí ngbà mi tí mo bá wo òye tí n bá wo ṣàkun àwọn ọmọ Yorùbá tí n bá wo ìgbésí ayé wa tí n bá wo báwọn ọmọ kóòtù ojíire ṣe ń behave nígbà míì èèyàn tún ní fẹ́ blame àwọn Fúlàní. Àmọ́ màá sọ nǹkan kan fún iṣẹ́ rí ọmọ Fúlàní tó sọ̀rọ̀ yìí wàláhì tàláhì ó ní àyà débi wípé ẹmọ tíyàn bá láyà tíyàn wá ní too much confidence pé kò sí nǹkan kan. Àwọn ò bá wá wò ó kó jẹ́ pé tó bá máa ṣerú nǹkan báyìí kó jáde kó fi location ẹ̀ lẹ̀ fún ọmọ Yorùbá. Èmi ò bá ọmọkùnrin yìí wí o. Ìwọ tó bá wù ẹ́ nínú ọmọ Yorùbá tó bá gbọ́ possibility wà kó sọ̀rọ̀ sí mi. Ó ní ààrẹ o mọ nǹkan tó ń sọ lẹ́nu. Ìyẹn ò ń ṣe nǹkan tuntun àṣìṣe máa gbọ́.
àmọ́ ṣe rí àwa máa sọ àdè ní sánilẹ̀ Yorùbá láyé. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo mọ̀, àbúrò ẹbí ọ̀rẹ́ tó yẹ pé tá a mọ̀ nílùú òyìnbó kódà ó ti pọ̀ tán tá a mọ̀ nígbà tá a wà nílẹ̀ ṣe fẹ́ gbọ́ ọdún iléyá tó lọ yìí nǹkan sá fún nìyẹn. Mo wá máa ń sọ fún wọn pé ṣé ti gbàgbé pé ewúrẹ́, àgùntàn, ẹdìyẹ, ẹyẹ, àgbò nǹkan kọ̀ọ̀kan ló ń gbé ìlú Nàìjíríà pé àwọn èèyàn ló ń gbé bẹ̀. Èmi ti rí ẹni tó jẹ́ pé Nàìjíríà ló wà ọjọ́ tó ti rìn ní títì Fúlàní ò dààmú orí títí tó fi kú. A dẹ̀ ti rí ẹni tó jẹ́ pé wọ́n lọ gbé ní airport báyìí àti airport làwọn ẹbí ẹ̀ ti ṣe kó pa kó tó délé. Atẹ́ni tó jẹ́ pé ó fò lókè for 11-12 hours ó dẹ̀ bọ́lẹ̀ ní Muritala Muhammed airport kó tó dé ọjọ́ táǹbẹ̀ yẹn ẹlẹ́mìí ti lọ ó ti gbẹ̀mí ẹ̀. Àti rẹ́ni tó jẹ́ pé ó kúrò nílùú bàbá ẹ̀ ó kúrò láti ìlú òyìnbó ṣe gbogbo tó wò ó ṣe tán ó gbádùn ayé ẹ̀ ó gbéra ó múra bọ̀ ní Muritala airport ọ̀nà ọlọ́run ti gbẹ̀mí ẹ̀. Ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀. Àmọ́ ìjọ́ kan ni gbogbo wa máa lọ kò sẹ́ni tó máa jù sáyé. Ìbá jẹ́ pé èèyàn mọ̀ wípé èèyàn máa ń jù sáyé tó bá téèyàn bá mọ̀ pé òun máa kú ni àbá ṣíwọ́ láti máa ṣe ìkà, láti máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún, láti máa yanra wa ní ọ̀tá àpàpàǹdodo níbo ni mò ń lọ. Ṣe rí èmi Ààrẹ Almaroof tí ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ ẹlòmíà ní ubidins íńtánẹ́ẹ̀tì nìkan mo wá máa ń sọ fún ẹnìkan ó kọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ dé orí íńtánẹ́ẹ̀tì nìyẹn o wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ẹbẹ̀ tá a bá sẹ́ndì fídíò míì ẹ stop láti máa sọ pé old video 2008 lèmi ti wà ní orí Facebook 8 nígbà láyé fọwọ́kọ lásán ta kàn máa táì àmà máa ágì ìpa Yorùbá káàkiri orí ọ̀rọ̀ Gani Adams gbogbogbò yìí àti ágì rẹ̀ ti pẹ́. Ìwọ tó bá wá dé tó kàn rí fídíò tó ti wò lá ní last year ẹ má sọ pé old video ni ẹ jẹ́ kẹ́ni tí ò mọ̀ ó mọ̀ ibi tí mò ń lọ rèé o. Ṣẹ́ni bí ṣe kéré lọ́jọ́ orí mi yìí Gani Adams fún ààrẹ mo jùlọ olóyè Sunday Igboho mo jùlọ sọ́rí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo jùlọ olóyè Adéyẹmọ Sunday mo jùlọ bẹ́ẹ̀ mi náà ṣe kéré tó lọ́jọ́ orí mi yìí. Mo á fẹ́ kẹ́ ẹ rántí 5 years ago èmi tí mo kéré nínú ọlá kékeré tọ́lọ̀ ń fún mi yìí ẹni tí ò bá mọ̀ lẹ́ni kó gbọ́ nínú gbogbo yín gbà tíjà àkọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin Ààrẹ Gani Adams àti Sunday Igboho mo fi Ọlọ́run búra èmi that was 5 àbí 6 èmi tí mo parí ìjà wọn rèé bí ṣe kéré tó yìí. Kàkà tó yẹ káwọn bàbá wa sọ̀pọ́ọ̀tì irú àwa tá a sọ̀rọ̀ yìí íńtánẹ́ẹ̀tì gbé ààrẹ sọ̀rọ̀ olóyè Sunday Igboho náà sọ̀rọ̀ bọ́ àwọn bàbá tá a ní nílẹ̀ Yorùbá gangan ni kẹ́ ẹ jẹ́ ká bá wí báyìí ẹ gbàgbé mò ń bọ̀ lórí ọba nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tí Ọlọ́run fún èmi ṣe ìlú òyìnbó níbi ni mo ti lo dáúlà mi gẹ́gẹ́ bí bàbá mi Kọ́lá Olótù mo lo dáúlà mi pẹ̀lú ìwọ̀nba páwà tí mo ní. Ààrẹ Gani Adams ó fún mi ní respect tó bá gbágo mọ́ mi létí kí ni mo fẹ́ ṣe màá kàn wá sórí online màá kàn rántí ni màá dákẹ́ tí bá pe Sunday Igboho olóyè tí bá pe tó bá gbágo mọ́ mi létí kí ni mo fẹ́ ṣe màá kàn rántí láti pé èèyàn burúkú ni wọ́n kíní kan ni wọ́n ṣe kíní kan màá kú olórí ẹ̀. Dìbáyé sọ yìí náà ọ̀rọ̀ máa wà bẹ́ẹ̀ bó ṣe fẹ́ gbọ́. Ṣé rí àwọn àgbà Yorùbá mi ìkànlè ló yẹ kó máa mú wọn kó máa dá wọn sílẹ̀ kó máa ṣán wọn lọ́rẹ́ ni. Àwọn àgbààgbà kan wà nílẹ̀ Yorùbá tó ń ní ẹnu ẹja àfàwọn president ilẹ̀ àmọ́ kàkà kó yẹ kán sọ òdodo ọ̀rọ̀ kán pe àwọn ọmọ yìí ìṣe náà tó ń rú sí. Ìbálàáfín wà àti lálàáfín tuntun o. Ẹ jẹ́ ká gbàgbé pé Sunday Igboho nígbà tó lọ sáàfin ó ti gbá òṣàwò Sunday ti di ọmọ kódà kó ju Aláàfin lọ ọmọ ní fún kábíyèsí Ìgbòho ṣá. Wàláì tàláì ọmọ máa ń bẹ bàbá ní bàbá ń bí ọmọ ọ̀rọ̀ yẹn yí olóyè kó jẹ́ tẹ̀yìn àgbà. Tí bàbá bá wá pé olóyè sáàfin kò sí nǹkan tó burú jù ń bẹ̀ ó tọ̀rọ̀ ní kémi má sọ ohun bàbá mi láláàfin Aláàfin ò sì ní má wọ̀lú Ọ̀yọ́
bẹ́ẹ̀ ni mo ti sọ láyé bàbá Adéyẹmí rí ẹni tí bá ń tẹ̀lé mi tí bá sọ̀rọ̀ tí ò da Aláàfin máa ní onú ààfin mi ló ò ní wọnú ààfin o má kò ní kí n má wọ̀lú Ọ̀yọ́ Aláàfin ò tún ní kí n má kò ní sọ pé kí n má wọnú ààfin kábíyèsí Ọ̀wádé kó yà ní yọjú sí mi ni ẹ mọ̀ pé ìwọ nìyẹn mo lè délé Ifẹ̀ kan deny mi o mo dẹ̀ lè débẹ̀ kan ní kí n wọlé ibo ni àwọn bàbá wa yìí wà Ọọ̀ni Adéyẹyè ibo náà wà àwọn kábíyèsí yìí náà ṣiṣẹ́ ẹ̀ fídíò ẹ̀ ní gbogbo yín rí ńgbà tó ń gbé Sunday sí kinní 1-on-1 ta ni ò tí ì ṣera wọn rí ta ni ò tí ì búra wọn rí ta lẹnu ò tí ì gbé rí èmi gan ẹnu ti gbé mi lórí Ọọ̀ni mo bẹ̀bẹ̀ ẹnu gbé Sunday ó bẹ̀bẹ̀ ẹnu gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn online nítorí tá a bá ti ń sọ̀rọ̀ tá a bá ń ṣe live tá a bá ti ṣe mistake báyìí ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn yẹn mi ní lè pick ẹ̀ padà mọ́ ìtorí ẹni tí bá ṣe fídíò tí bá wù tán màá wá tún gbọ́ tí bá rí pé fídíò yẹn ò da màá delete ẹ̀ máa tún sọ ó da kò da ọmọ aráyé máa sọ̀rọ̀ ṣe é fẹ́ gbọ́ àwa ọmọ Yorùbá gangan àwa là ń ba ilẹ̀ Yorùbá jẹ́ àwa là ń ṣiṣẹ́ fáwọn Fúlàní mi ní sọ pé àwọn kan máa ní àwa nítorí ẹni tá a mọ̀ tó mọ̀yàn tó mọ̀ni títí àwọn náà ṣe irú ọmọ Fúlàní yìí náà fẹ́ cast ẹ̀ àwa jáde tó bá jáde ńjọ́ kan táyé bá wá mú ibi tí mo wá rí pé àwọn Yorùbá bá ṣe lágbọ́n tó àwa la gọ̀júlẹ̀ Yorùbá a ti sọ fún interview without number tẹ́ bá ti confam pé agbésùmọ̀mí làwọn pípù yìí nǹkan báyìí náà ṣe tẹ́ ẹ ti bá ìbọn lọ́wọ́ wọn ó máa kú ni Ọlọ́run bí ṣe ń ṣiṣẹ́ mi yìí mi ní láti máa sọ ọmọ tẹ̀wé tàbá sọ́sìn àkàbàdà aládé ni o ìpra wọn kàn máa ṣẹnu wọn bó ṣe wọ́n nǹkan tó mọ̀ bí dẹ̀ ṣe wáyé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá Nàìjíríà ló máa ń bá mi lẹ́nu iṣẹ́ pẹ̀lú iṣẹ́ mi tó o bá lo níwèrè tí wèrè bá ń ṣe ẹ́ ibi táwọn ọlọ́pàá bá sọ̀ráǹdì ìwọ kan yọ ìbọn ṣé tó bá ti sọ fún ẹ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta pé drop your weapon tọ́dẹ̀ sí pé òun rí ṣe ẹ̀ bó bá máa fi mọ̀ kó tó ṣẹlẹ̀ bíi méjìlá máa ó máa dún bí ẹ pé èèyàn yìí náà ga ọ̀tún ó ti lọ nìyẹn because wọ́n ti ní body camera kí ló ṣe Nàìjíríà ṣáà lówó ni owó yìí wà àwọn House of Representatives wa wà ń bẹ́ẹ̀ pé wọ́n lè ní sórí náà máa sọ agídí náà máa fi fún yín lówó àwọn tó ń jẹ owó òlu tẹ bá ní ẹ mówó yìí wà fẹ́ fi ṣe nǹkan fóònù wọn ní fún yín èmi ò rán yín iṣẹ́ but wọ́n lè ra mọ́tò 40 million fóbìnrin wọ́n lè ra lé 150 million fún obìnrin nítorí pé wọ́n fẹ́ wo pátẹ̀ ọ̀tún tó ṣẹlẹ̀ Nàìjíríà wọn ò ní wò ọmọ Yorùbá gangan àwa ni problem àwa là ń ṣiṣẹ́ àwọn pípù yìí ò mọ ẹni tó lówó nílùú kí ló dé tó yẹ pé Fúlàní ló ń gbé wọn nílé epo kí ló dé tó ń gbé àwọn olówó kí ló jẹ́ pé ìyàwó olówó kí ló jẹ́ pé àbò olówó náà ló ń gbé bọ́n ṣe pa Abolódé níjọ́sí ṣèbọn ọmọ bóyá jẹ́ àwa yìí gangan là ń ṣèbọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí aláṣẹ ni àwọn ọmọ tí wọ́n gbé àti tíṣà tó ń gbé Ọlọ́run máa fi ojú gbogbo ẹ̀yin Yorùbá tẹ̀ wá ń dìkíní Ọlọ́run máa fojú yàn ni ó ti dègún ó dàṣẹ inú ń bí mi because tí bá ní kí n ṣe live program màá lò tó 2 hours lórí ẹ̀mí ìdẹ̀fẹ́ ṣe gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tán bí tó jẹ́ pé wọ́n bí nínú obìnrin àìdá wọn fabẹ gbà ni ó dà wọ́n gbé jáde àìdá ó jáde wọ́ọ́rọ́wọ́ ni tó wá lóun fẹ́ máa bu omi gbígbóná sílẹ̀ Yorùbá Ọlọ́run àbomi gbígbóná sílẹ̀ wọn ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ Ààrẹ Gani Adams Ìbà àti Sunday Igboho tẹ́ méjèèjì ò bá dira yín mú wọn máa da nǹkan rú mọ́ yín lọ́wọ́ ẹ máa ju ohun oníkálùkù máa ju gbólóhùn mi ní sọ́jú yẹn lọ. lórí Sunday Adéyẹmọ àti Ààrẹ Gani Adams then lórí olóyè Adéyẹmọ Ìgbòho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ rí i pé bó ṣe pín orúkọ tó kọ́kọ́ ń jẹ́ kí gbogbo wọn tó dolóyè nìyẹn. Ààrẹ Almaroof lórúkọ tèmi Ìdómògùn ni mi Akínlàjà ipò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ ipò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tè gbáya lọ́wọ́ aláya ọmọládé ńládé Aláàfin òládé adé aládìkún la gbà fáláàfin oríkì àwọn bàbá ńlá bàbá wa ni àwọn ọmọ aládìkún amọ̀ra wa bẹ́ẹ̀ ni àwọn òde ń ṣe ọmọ àlè ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú olóyè Sunday Igboho help condition ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú Ààrẹ Gani Adams help condition lẹ́yìn wọ́n ń gbé wa lọ́mọ pa wọ́n ń pàyàwó wa wọ́n ń rí ọyàn wọ́n ń rí ẹpọ̀n wọ́n ń jù sẹ́nu ṣebí ìtẹ́yìn rí ni
tẹ́yìn bá rí fídíò táwa rí ń bì gbogbo ẹ̀yin tẹ́ ń tì torí pé kẹ́ lè rí viewers yẹn ní máa bú ààrẹ Gani Adams dẹ̀ ní máa bú olóyè Sunday Igboho tí wàá fẹ́ sọ di fashion Ṣeun àti Gani Adams láyé ìgbà yẹn gbogbo oníkálukú alamọbi tán jà sí mo fi Ọlọ́run búra mi ní support ẹnì kankan bíi eléyìí bọ̀ máa fa ẹ̀yin bàbá mi méjèèjì létí tó bá wá wù yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo sọ tó bá wù yín kẹ́ ẹ má gba nǹkan tí mo sọ bọ̀ tó bá dọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá ní ààrẹ Almaroof sọ̀rọ̀ yìí ẹ wá fẹ́ kàn sọ wá di ọ̀tá ara wa ẹ̀yin ọmọ Yorùbá gangan fúnra yín tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ni káwọn bàbá yìí rẹ́ pọ̀ mo rí bọ̀bọ̀ kan ó ń gbé Gani Adams ṣépè mo rí kan ó ń gbé Sunday Igboho ṣépè ẹjọ́ dúró Ọlọ́run báwo la ìfẹ́ sẹ́tù kínní rí pé ẹ ti ń ṣi èrè gbogbo ẹ̀yin tẹ́ ń bú wọ̀nyí rí pé kò sí ọpọlọ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn kan ń sìn ẹ̀ ń gbé olóyè Igboho sórí láìfù yín ẹ̀ ń ṣe wí aráàsì ẹ̀ fẹ́ràn di mánà yìí dénú ẹlòmíín inú yín tó bá ní kẹ́ mú dé bus stop Àkẹsàn ní tíjì ó jáde ní òkè ààfin tẹ́ máa fi yí lọ́rùn the same thing apply to Ààrẹ Ọ̀nà Kakanfò what is wrong with us ìgbà mélòó la fẹ́ fi ṣe eléyìí dà ní tó wà ńlẹ̀ yìí ò ń sọ̀rọ̀ ọjà rárá ibi tí àwọn ọmọ Yorùbá ibi tá a ponú sí nìyẹn ìjà kọ́ la lè fi sẹ́tù kínní ìjà kọ́ ọ̀rọ̀ ẹnu lásán ni mo sọnù fídíò tí mo ṣe kọjá mo nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ èmi ni mo parí ìjà láàrin wọn wọ́n dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ mi ò tiẹ̀ nípò kankan táwọn ló yẹ pé àwọn náà nípò nílẹ̀ Yorùbá láwọn méjèèjì tí gbogbo ayé dẹ̀ mọ̀ wọ́n bọ́tà àkéré inú ayé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi ì lè pe ààrẹ kí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi ì lè pe Sunday kí n bá sọ̀rọ̀ bọ́tà àwọn ọ̀rọ̀ méjèèjì yìí sì kàn lọ gbọ́ lórí nẹ́ẹ̀tì kan pìkì ẹ̀ fúnra wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe yìí ṣe bí bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ fẹ́ràn Sunday ṣe bẹ́ẹ̀ náà lẹ fà á lé DSS lọ́wọ́ bí ìfẹ́ máa dákọ yín gbogbo yín tẹ́jọ́ ṣe tẹ́ ẹ ṣe ọ̀rẹ́ èké tẹ́ ẹ ṣe my brother ẹ̀gbọ́n mi ni ẹ̀dẹ̀ ń ba yí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pa Gani Adams náà tẹ́ ẹ̀ ń sọ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni fashion kan ní kinní kan ní amọ̀ yìí àmọ́ ipa tí olóyè Igboho ti kó nílẹ̀ Yorùbá ìwọ̀nba pati Gani Adams náà ti kó àwọn àdáwò ò bá mọ púpọ̀ àwọn tó mọ̀ jù wá lọ wà ẹ wá fẹ́ sọ di fashion ẹ fẹ́ sọ̀rọ̀ Sunday Igboho àti ààrẹ Gani Adams ẹ fẹ́ sọ di PDP ẹ fẹ́ wá sọ di top of the tent top of kíní máa ń pè náà tẹ fẹ́ máa mú láti fi ṣe kíní láti fi máa tákù kẹ́ lè máa rí owó èyí tẹ́ ẹ bá dúró tó bá pẹ́ ẹ̀ dúró lórí pé kí olóyè Sunday Igboho àti ààrẹ Gani Adams kí wọ́n parí ìjà ẹ̀kan ṣe ẹyọ kan tó yẹ pé ìjà lẹ́ ń wá mo rí bọ̀bọ̀ kan ó ń ṣe bí ẹ tí wárápá mú ló bọ́ ta mí morúkọ ẹ o àní ìdí ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń bú Gàrí ẹ̀yin ọkùnrin tẹ́ ń bú Sunday Igboho gbogbo yẹn ní ẹ̀tọ́ láti ṣe lè níta nísìnyí ìrẹ́pọ̀ ìṣẹ̀kẹ̀ pè bí èèyàn kan fi kọ́mẹ̀ntì kan lẹ́mẹ̀ brọ́dà mi àmọ̀tẹ̀ gbàgbé orúkọ Ọlọ́run níjó bàjẹ́ fún ẹ kí wọ́n pe ìpàdé àwọn lọ́balọ́ba kí àwọn bàbá yìí sọ ṣé bọ́ ṣe ń pa á lọ́mọ yìí olóyè tó wà lórí ipò léni tó jẹ́ number 1 citizen ọmọ Yorùbá ni ẹjọ́ tó rọ Ọlọ́run kábíyèsí kú bàbá yèyé Ọọ̀nífẹ̀ Aláké Àwùjalẹ̀ Olúwo Èkémọ̀wé ọ̀fọ̀ Èkìtì kíní kan ọ̀fìn lára onígbà ọ̀fìn gbà kan eléko ọ̀fìn kó níbo lẹ wà ṣé tẹ bá hold meeting kí àwọn méjèèjì kan papọ̀ kan lọ jà níbi tẹ́ ń ba bọ̀ ń sìn tí ààrẹ Gani Adams bá rí opportunity láti ṣe ṣùtá fún Sunday Igboho ó máa ṣe pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí tí Sunday Igboho gan náà bá ní opportunity láti ṣe ìkà fún ààrẹ Gani ó máa ṣe ọkàn tèmi lèmi sọ o mi ò mọ̀kan wọn o ìjà kọ́ la fẹ́ fi settle kinní yìí nígbà tẹ́ bá ní kí àwọn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ máa di ìjà kó máa di wàhálà ẹjọ́ tó lọ báwo la fẹ́ get off kinní báwo la ṣe fẹ́ get off ẹ̀ bíkọ́ mo rò mi ríro mi ò fẹ́ sọ̀rọ̀ torí pé mo fẹ́ kí live tí mo ṣe káwọn èèyàn kọ́kọ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa adapt gan ẹlòmíì máa wò pé tí irú àwa yìí mo ti máa ń sọ fún tí irú àwa yìí bá ṣe ṣó àwa ò ṣe ṣó pa fẹ́ rówó wọ́n ti mú èmi tilẹ̀ tipẹ́tipẹ́ ṣe ṣó pé we want money but ẹ má dàárín àwọn people irú náà ìjọ tó rọ lọ́mọ fún ọlọ́run bẹ̀yìn náà wọ́n pa àwọn ọmọdé ọ̀la wọ́n sì ń gbéyàn mo ti sọ fún yín ẹ jẹ́ wọ́n nu yín ẹni tó bá ṣí aṣọ sókè tó bá fi ìbọn hàn yín ní kọ́nà tẹ́ ẹ̀ bá pariwo tó bá gbé yín yẹn lọ nìyẹn ẹ jẹ́ kàn pa yín bẹ́ẹ̀
ẹni tó máa shoot láàrin èrò tó máa escape mo kàn ń já yín sí àwọn nǹkan kan ni gbogbo àwọn tó ń gbé yẹn mo sọ ìdìkan náà tí wọ́n máa ní kí ọlọ́kadà máa gbé yín tọ́lọ́kadà wa ti gbé yín á máa sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó wà nínú mọ́tò tó wà ń bẹ̀ yẹn ni brother mi let me tell you tó bá fi aláwọn kan sun ẹ mọ́ di mọ́tò wọ́n máa fi AK-47 wọ́n máa fi lead ẹ wọnú mọ́tò tó bẹ́ẹ̀ kò rí street kò ní lọ but the only way tá a lè ṣe ni pé tí wọ́n bá ti fìbọn hàn yín ẹ má jẹ́ kán jí yín gbé nínú àdúgbò yín mọ́ gbogbo tó fi ń gbìyàn ni pé kán gbébọn ńlá ó lójú ẹni tó ń wọlé lọ ká mọ́ information èyí lẹ́ ń taṣẹ́ ara wa ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ́ ń taṣẹ́ ẹ̀ ń taṣẹ́ fọ̀tún ẹ̀ ń taṣẹ́ fòsì ẹ̀ ń taṣẹ́ fún wájú ẹ̀ ń taṣẹ́ fẹ́yìn ẹ̀ wá taṣẹ́ gbogbo àwọn ọmọ yín tán wọ́n wá ń gbé àwọn ọmọ wa wọ́n gbé wọn pa bandit tún ṣe give away àwọn ọmọ Yorùbá àwọn náà tún ṣe kíni wọ́n send account síbẹ̀ ọmọ Fúlàní kan sọ̀rọ̀ ìtì tàná tí mo ṣòyìn ọ̀tọ̀ ọmọ Fúlàní kan náà tún sọ̀rọ̀ òun ti sọ Yorùbá dáadáa onítàwọn bá mú Sunday Igboho àwọn máa pa ní under comment mo comment pé ó ní cruise ni cruise máa pa ẹlòmíì torí tó bá mú ẹ gbòòrò wọ́n máa ṣe para wọ́n máa nù wọ́n máa kún ẹ lápá ni kò tó mọ̀ pé èèyàn ń ṣe cruise ló ń sọ pé tẹ bá mú ẹ máa pa táwọn àwọn mẹ́ta yòókù sọ pé a máa fi bàtà náà pa ni ó dẹ̀ ló ń ṣe cruise ọmọ Yorùbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan míì tí mo lè fún wa ju pé ẹ jẹ́ kí ìjà settle láàrin àwọn people ẹ stop láti máa àtáàkì olóyè ẹ stop láti máa àtáàkì Gani Adams èmi ò lè pè wọ́n mọ́ o bọ̀ kó ní kálukú máa ju shade síra wọn èmi lálágbára èmi ní kinní kan wọ́n ti ẹ̀ lọ wò tán wọ́n láàrẹ Gani Adams oníkálukú mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ let him do nǹkan tí Ọlọ́run bá ní kó ṣe fílẹ̀ ẹ fi ààrẹ Gani lẹ̀ tó bá lòun ò lè ṣe ẹ jẹ́ ká fèsì tó lè ṣe kí ni yóò tí ì tó ìjà òun ò lè ṣe nìyẹn ẹ jẹ́ ká fèsì tó lè ṣe ó lè wú anybody kó ní mò ń gbìjà èmi ò gbìjà anybody o kò sẹ́ni tó ń bọ́ mi nínú wọn o